tí mo jẹ́ akọgun ti bàbá wa Loogun, akọgun of Ojude Land. So ìtọ́fà àkójọ tòní ni pé òní ni ọjọ́ àkọ́kọ́ tí a máa ń ṣe ìṣẹ̀ṣe Loogun Day. So ibi ni ajọ́kọ́ máa ń bẹ̀rẹ̀ àyájọ́ ọjọ́ náà. Ìdí Ògún la wà yìí tá à ń pè ní Ògún Loogun. So ibi àti bí láti gbéra lọ sí Osun. Gbogbo ibi tí à ń dákọ̀ yìí, gbogbo ibi tí ìpìlẹ̀ Loogun tó ti bẹ̀rẹ̀ gangan nù. So bó sì ṣe rí báyìí, ọjọ́ 4 sí 5 la fi máa ń ṣe ètò náà. So ìlọ́kẹ̀ jẹ́ ọjọ́ àkọ́kọ́ tó jẹ́ pé ìdí Ògún Loogun gangan tí í ṣe Loogun Ọlásàánú kọ́kọ́ pilẹ̀ Loogun ti ìlú Lóògbẹ̀dẹ lábẹ́ bàbá wa ti kọ́nà jáde bàbá náà. I'm
sọ̀rọ̀ yìí olórí táwọn bàbá ńlá wa látòrí Lógun alákọ̀ọ́kọ́ tó fi dórí ètò olórí ibi tí ẹ ti wá sinmi ní nígbà ru Ògún lọ tí ẹ láwọn rúbọ ojú olórí ibi tí ẹ ti sinmi ní èyí táwọn náà ṣe yìí àwọn nídìí sinmi ìtumọ̀ ìlú sinmi tá a wà lónìí nù olórí Lógun gangan ni ibi tí Lógun tó ti pilẹ̀ tí tó fi dé ìpínlẹ̀ ọdún òmu tẹ̀dé báńdìrì wa ní Ẹdẹ ẹ̀gbọ́n tí wọ́n ní Ògún Ọlákayé wọ́n ní lọ́lànà alára wọ́n lọ náà lọ́lànà fún Ajẹ́rò èmi Ọ̀ràngún Àgárè Ògún náà lọ́lànà fẹ́mi náà. Ògún yìí ńlá iná tọ́nà àwọn bá wa lọ́dẹ̀lú yìí atọ́nà lọ́jẹ́ ọjà nǹkan tẹ́ pé wọ́n ń ṣètò fún tí wọ́n sì ń fún ní ẹ̀tọ́ rẹ̀ tó náà sì ń jẹ ntọ́wù táwọn náà sì ń fi tọrọ pé kí ebi ọmọ pa wọn for example tí a bá mú àdá lọ tó bá mórí lẹ́nu Akíntọ́lá ọ̀nà wà ọ̀nà òsì ọ̀nà ti là gbogbo ntí ọ̀dì mọ́rin Ọlákayé náà ni so Adam tó Ọlákayé lọ́njà kìíní àná tó fi lànà tó náà fi rí di ìjòkó iná àlàó bàbá wa ìní òfin mú ẹbí ìwọ́ fún ẹgbẹ́ lẹ́nà fún ọ̀nà ó sì lànà fún ìjòkó ọ̀dà sí ọdún là máa ṣe Lógun tó bá dórí àpèrè tí ọba ṣe gbójúmọ̀ ń ṣe kò mọ̀ tún kò kéèdínlógún tí Lógun bá ló ń dápèrè tí ọba ṣe gbogbo tá à ń ṣe tó fọ̀ sára lẹ̀ tí ọbọ tó fi bòsòdì lẹ̀ tí ọbọ tó fi kanran lẹ̀ tí ọbọ tó fa dùn mú lẹ̀ tí ọbọ tó fògùn ilẹ̀ tí ọbọ tó fi ìlú lẹ̀ tí ọbọ lù ọ̀tara rẹ̀ ó ṣeré wá sórí kò ní. àgbàlagbò níjìká jẹ fún un jí lọ ní kìbàkẹ́ gbé sójà gbélé. Jadu àjẹ gbà sọ́kàn ẹ̀jẹ̀ balẹ̀ torí tẹ̀sí ní ẹbẹ̀ sí tó kọ́ ní ẹbùkọ́
takoro ọdẹ bẹ koro ọdẹ ègún ọwọ́ ní òjá kan tẹsẹ̀ ní òjá kan tọwọ́ adéláfọ ògùn níkà òye ẹjẹ mọlú wọn arìgìrì rẹbùjà níjọ́ kínní àná bàbá àfọgùn jáwọ́ gìrìgìrì lọ́sọ̀ lé ṣáàkì. ọgbà lọ́wọ́ rẹ ní èkó nípa àgbà lọ́wọ́ ìmọ̀ gbèjẹ lọ́rọ̀ lẹ́yìn ìjà pápá iṣan lọ́kàn rẹ̀ jẹ́ gbà lọ́kàn rẹ̀ jẹ́ balẹ̀ èkó báwọn ní ìrọ̀jọ́ ọbẹ̀ kọjá ọmọ rẹ lọ́rùn kọjá ọmọ rẹ mú jẹ ìṣòro níṣòro ẹ̀sùn ṣùkọ́ ọmọ rẹ mú kọ́ ní lọ́dún o kó jẹ mú kọ́ náà lẹ́rẹ̀ mú ni o kó jẹ mú kọ́ pẹ́pẹ́pẹ́ o. kọjá ọmọ rẹ lọ́rùn kọjá ọmọ rẹ mú jẹ ìṣòro níṣòro jẹrẹ ọlọ́run lábẹ́ àìjẹgbẹ́ lọ́kàn rẹ̀ jẹ́ balẹ̀. ẹ̀ dàyí. Ìjọba ní ìyọkọ yóò jẹun yọkọ ọmọ rẹ ládùúgbò àìjẹ gbà lọ́kàn rẹ̀ jẹ́ balẹ̀ jẹrẹ ọlọ́run fún ìjẹsùn níṣòro ojú òbí ọmọ rẹ níjọrọ jẹ lójú ojú kejì òbí ọmọ rẹ ní ẹ lákàyè ká mọ ní tẹba kọjá ọmọ rẹ lọ́rùn fún ìjọba ẹ mú ìjẹsùn níṣòro ojú nírò ojú òde rẹ mọ òmùjọ kan mọ òmùjọ kan ayé lọ jádùá rẹ̀ jẹ́ gbọ lọ́kàn rẹ̀ jẹ́ balẹ̀ jẹrẹ ọmọ rẹ lọ́rùn. Ògùn akáyí tẹ̀ ń dábọ̀ àkọ́dí ẹ̀kọ́ gbà lọ́mọ rẹ ní jádùá rẹ̀ jẹ́ gbà lọ́kàn ọmọ rẹ ń jẹ́ balẹ̀ jẹrẹ ọlọ́run fún òmùjẹ ìṣòro níṣòro fún òmùjẹ ìṣòro níṣòro ẹ̀rọ kẹta sínú jádùá rẹ̀ jẹ́ gbà lọ́kàn jẹ́ balẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ Ẹ̀jẹ̀ bá ti balẹ̀ bẹ́ẹ̀ dùkú tẹ̀. Ikú òun ti kan odò alájogun náà fún àti bàkẹ́yẹ dé ìgbìlọ́ ní orí ẹ̀nu mọ̀jẹ̀ wà wọ́n mi là ọ̀dàjà wádìí èmi náà mi ọ̀dàjà wádìí o ikú ògùn lákàyé náà ikú àti pupa akẹ́kọ̀ọ́ dìyẹ lọ́ọ̀ ní orí ẹ̀nu jẹ wá ògùn lákàyé ìṣẹ̀nu jọmọ ìjẹ́rú rẹ̀ ayé rẹ̀ dádúrà wọn gbà lọ́kàn wọn balẹ̀ jẹ́kúrò wọn lọ́rùn wọ́n jẹ́ àlejò kìí bá ti pọ̀ nù kí tẹ́wọ́n kàyàṣẹ́ náà ni wọ́n jẹ́ àlejò kìí bá pọ̀ nù. Kí làmú wà gún àwo ẹmu làmú wà gún àwo jẹ́ ẹmu làmú wà jẹ́ ọtí làmú wà gún àwo jẹ́ kí wọ́n bá ti gún lọ sọ́jú kégun àbọ̀ lẹ́yìn pẹ̀pẹ̀ jádùn àmọ̀ rẹ jẹ gbà lọ́kàn rẹ jẹ balẹ̀ jẹ́rọ ọmọ rẹ. lásìkò sáà mi mo bẹ lọ́n fún ògùn ọ̀dọ́ ọlákàyé jẹ́ kó gba àwọn ọ̀dọ́ òbúyọ́ ńlá yìí èmi náà fẹ́ kí kọmíṣánná jáde ńlẹ̀ yìí mo fẹ́ kí pírẹsidẹ̀ntì jáde ní ìlú lọ́gùn yìí mo fẹ́ kí rẹ́pọ̀ jáde ní ìlú lọ́gùn yìí mo fẹ́ kí gọ́vnà kó jáde ní ìlú lọ́gùn yìí lórí inú yìí ògùn ọlákàyé ṣàtìlẹ́yìn lórí gbogbo tí mo ń sọ yìí ẹ̀yin onílẹ̀ gbogbo tí mo ń tọrọ lónìí ẹjọ́ orí bẹ́ẹ̀ ẹjọ́ orí bẹ́ẹ̀ gbogbo ẹni tí ń dààmú kó tó rọ́ ń jẹjẹ ẹjẹ́ kọ́nà ọ̀dúnlá fún wọn nù ẹjẹ́ wọn fi àsìkò mi ẹjẹ́ wọn mọ̀ sí dáadáa kó lé orí náà kálejò orí lò kọ́kọ́ ọkùnrin ọbalẹ̀ kọ́kọ́ obìnrin ọbalẹ̀ kọ́kọ́ onílé ọbalẹ̀ kọ́kọ́ àlejò ọbalẹ̀ ìní tí mo ń tọrọ mo fẹ́ kí wọn kí n sáà yìí kọ́ jẹ́tọ̀ dáadáa fún mi pé lọ́gà Abdulkabiru gbogbo nǹkan wọn ń da ẹ̀yin onílẹ̀ ọlọ́run Ẹlẹ́dùmarè ọba tó láṣẹ lórí òrùn ọba tó láṣẹ lórí òjò ọba tó láṣẹ lórí ìràwọ̀ ọba tó láṣẹ lórí òjò mo gbọ́ gbogbo tí mo ń sọ yìí méje sọ lásán ọlákàyé àwọn ọ̀dọ́ mo fẹ́ kí wọ́n rí sẹ́ńlù yìí mo fẹ́ kí wọ́n rí sẹ́ńlù yìí táwọn èèyàn bá ń kọ́lé tí ń ra mọ́tò tí ń lọ Mẹ́kà nísọ̀ yìí ẹnu àlùbáríkà mi ni èmi lọ́lọ́run ó buyì kún èmi làwọn ayé kan ó buyì kún mo fẹ́ kó gbọ́ ọ̀dọ́ kó dìde sí dáadáa káwọn ọ̀dọ́ máa rí ṣe gbogbo ẹ ti ń dákọ́ àmì ò tó rokoroko mo ò tó nínú kankan mú jáde ẹ̀yin onílẹ̀ ìlú yìí ẹ tara gidi ẹ dìde ẹ jẹ́ káwọn èèyàn máa rí ṣe ń sàmì sáà èmi ọba Abdulkabiru Loogun Land ti lu Loogun Ẹdẹ ẹ jẹ́ kí ogun ọ̀dọ́ búyọ ẹ jókòó àgbàlagbà kó búyọ nùlù ẹ jókòó àlejò búyọ nùlù ẹ jókòó onílé búyọ ẹ jókòó àlejò búyọ gbogbo àwọn táwọn ìjọ wọn ń ṣe ta tó jọ ń ṣe é bọ̀ ẹ jẹ́ àwọn náà máa rí dáadáa gbèsè òye mi táwọn náà bá tún wá
kí wọ́n tún gbọ́kàn mí wá yàtọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń gbá tẹ́lẹ̀ kó re gbogbo wọn lékún ká má rogun ẹgbẹ́ dìgbàdìgbà ká má rogun okú ká má rogun okú àwọ̀wọ̀ ká má ràrùn ká má ra ẹ̀sán nílùú yìí ẹ̀yin alálẹ̀ ìlú ẹ̀ tẹ́wọ́ gbà koríko ẹ̀ dìde èrò ẹ̀ dìde ẹ̀ tẹ́wọ́ gbà gbogbo tí mo ń sọ yìí èmi Abdul Kabiru gbogbo tí mo sọ lónìí ẹ bá ń sọ dẹ̀kún ẹ bá ń sọ dàṣẹ ẹjọ́ òrèlé àṣẹ dàṣẹ lónìí o àṣẹ ayé ẹ gbà àṣẹ ọ̀run ẹ gbà àṣẹ àtìlẹ́lẹ̀ ẹ gbà àṣẹ òrìṣà àgbáyé pẹ́ẹ́pẹ́ ẹ gbà láhọ́láwọ́lá akú àtà ìlà àbílà àbílà sí bẹ́ẹ̀ ni kò rí. Ẹ̀jẹ̀ wà sí náà ni. Souza. Kábíyèsí o. Kábíyèsí Elédùmarè. A kú ọdún sà. Ọdún nìyẹn o. A kú ìyèdún. Ìyèdún nìyẹn. Èmi á sọ̀pẹ́ sà. Yes. Ẹ dákun orúkọ yín lẹ́ẹ̀kan sí sà. Orúkọ tèmi ni Jimoh Ajibade Abdul Kabir King of Loogun Land ọba tìlú Lógun kábíyèsí bàbá mi kábíyèsí títí mi tìlú Ẹdẹ. Kábíyèsí ológun ọ̀fẹ́ o. Àkọ́kọ́ mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ onílé mo dúpẹ́ lọ́wọ́ àlejò mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin ìjòyè mi ẹ̀yin ìdílé ọlọ́mọba Lógun mo sì kí gbogbo ẹ̀yin onílù wa mo kẹ́yìn ológun látọ̀rí ẹ̀yin bàbá wa ọlọ́pàá látọ̀ndà DPO Ẹdẹ South Local Government bákan náà mo kí hunter group of Nigeria mo kí ẹgbẹ́ tíátà mo kí àwọn fámìlì mi àwọn ìdílé wa àyàn àjàgùsì wa àyàn tìlú Ẹdẹ mo kí olúọdẹ ìlú Lógun bákan náà mo kí bàbá wo olóyè lẹ́kọ̀ọ́ mo kí OPC People Congress lábẹ́ àsíá bàbá wa ààrẹ Gani Adams mo kí ìyá mi ẹ̀yin tẹ́ ẹ jó lórí ẹbí tọ́lọ́ ń sẹ́kù ọlọ́run ní kẹ́jú pa mo kí ẹ̀yin bàbá wa tẹ́ wá látàdó ẹ̀yin abọ́ rẹ̀ mo kí yín láti Adó Èkìtì mo kí yín o Ifá ọmọ gbè wá o ìṣẹ̀ṣẹ̀ ó gbè wá Ifá Kúnlé ọmọ bàbá Fátayọ̀ káwọ̀rẹ́ ọjọ́ bàbá mú rẹ̀ mo kí ọ mo kó lé mo kálí mo kó mẹ́rin mo ká gbàlagbà orúkọ ojúbọ tá a wà yìí ni ojúbọ Bòsòdì tí ó jẹ́ ọ̀kan nínú àwọn òòṣà tí àwọn baba ńlá wa ti ṣe Lógun láti ibi tó ti bẹ̀rẹ̀ tó fi dé orí èmi tí mò ń sọ̀rọ̀ yìí tó jẹ́ òòṣà tí wọ́n máa ń ṣètọ́jú tí wọ́n máa bọ tó sì jẹ́ pé kò sí ọgbẹ́ tẹ̀yẹ lè ta
kò sí ẹni tó máa dórí àpèrè yìí tó máa sọ fún wa nǹkan ológun tí ò gbọdọ̀ má ṣe gbogbo ètò yìí. So eléyìí náà ni àwa ń fún ní oúnjẹ ọdọọdún tá a máa fún iná làwa fún odò yìí. Ó sì jẹ́ odò kan tọ́jú odò ńlá, ẹ rí i pé omi yan lọ rẹpẹtẹ, ṣùgbọ́n bí ó ṣe lọ rẹpẹtẹ tójú omi yìí kó sọ àrí kéńké tó rí bí ẹrọ̀fọ̀ yìí kò gbẹ́rí kò mẹ́rùn kò mọ́jò. Bó ṣe wà yìí wọ́n fi ọkọ́ kó, ọwọ́ ni wọ́n máa fi ń kó àti àǹkàrà, wọ́n èjú rọ abọ́ bomi sí àǹkàrà igbá ni wọ́n fi máa ń rọ láti tó ṣe. So eléyìí tá à ń ṣe kọ́lọ́ máa fi dojú tì á. Eléyìí sì ni ẹlẹ́ẹ̀kẹta tẹ́mi gàgó fún ní oúnjẹ rẹ̀ gẹ́gẹ́ bí eléyìí tí mo mú wa lónìí ọdọọdún ni. So kọ́lọ́ ọba kọ́mọ́ padà lẹ́yìn wa, kọ́lọ́ ọba gbogbo ìṣòro tẹ́nìkọ̀ọ̀kan gbére bíi tó gbé dojú bọ̀ yìí lónìí, àtọ́lé àtàlejò àtàwọn tó tẹ̀lé adésèmi tí wọ́n lè wá bíi ọlọ́run bá ń wọlá ojúbọ tí mo wà yìí tó jójúbọ àmì tó sì jójúbọ àṣà tó sì jẹ́ ojúbọ ọ̀sẹ̀sẹ̀ àwọn baba ńlá mi gẹ́gẹ́ bí ipò ológun. Ọlọ́run kó bí àbùkátà ẹnìkọ̀ọ̀kan, gbogbo ẹni tó gbé ṣòro wá tó tẹ̀lé mi dé sinmi tí ò lè wá bí àtàwọn tó wá bí ọlọ́ọ̀bá yóò bí àṣòro yín, yóò wọlé ààyè tí mo wà yìí, yóò gbàdúrà yín. Gbogbo ẹ̀yin bàbá wọn tẹ́ wá látàdó, gbogbo àtẹ́bà padà ẹni jáàmù, torí mo sọ pé púpọ̀ ìfẹ́ tẹ́ gbé dání tẹ́ ń bá mi ń lò, Ọlọ́run ní padà lẹ́yìn tẹ̀yìn náà. Ilé tẹ́ fi sílẹ̀ àtọmọ àtayà àtẹbí àtará, gbogbo ẹni tí nǹkan ó ṣe tí wọ́n fi máa pè é pé ìṣẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ lọ dáadáa mà ti ṣẹlẹ̀ ńlẹ̀, àbúrò ò ní ṣẹlẹ̀ kankan nù wọn. Bá a ṣe péjú bẹ̀rẹ̀ a péjú parí ẹ̀ rọrùn, a tún wá péjọ sẹ̀mí. Bá a ṣe wá bójú bọ̀ yìí a jọ péjọ sẹ̀mí. Ọlá ètò bọ̀lú la ṣe lọ́tàn ọ̀tọ́lá akíjímọ̀, ọjọ́ sátọ̀dé àtún lọ síbi ojúbọ agbami ọ̀sára ní Ẹ̀dẹ́ níbi ojúbọ ológun tó tún tóbi délé lọ. Kọ́lọ́n kọ́ mọ́ padà lẹ́yìn wa, èyí dáhùn sí kọ́lọ́n mọ́ fi sàṣìmọ́ fún wa o. Gbogbo àwọn tí mò ń ránṣẹ́ tẹ́ ń sojú mi nílé ẹjọ́ ni, lágọ̀ọ́ ọlọ́pàá ni, lórí ilẹ̀ ni, ọlọ́mọ fàbúrú ṣe wọ́n o. Gbogbo ibi táyé ti ń pètò pèrò aburú lọ́wọ́ báyìí, tó bá jẹ́ pé nítorí tí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ni, àbí nítorí tèmi lóògùn ni, àbí nítorí ọmọ lóògùn tó fìfẹ́ gbé tí mo dúró tì tó fìfẹ́ gbé lọ́wọ́, àbúrò ní sẹ́yìn o. Ọlọ́run ní padà lẹ́yìn yín o. Ọlọ́run jẹ́ ká ṣẹ́gun o. Gbogbo bógun ṣe ń lọ wájú tí ń lọ lẹ́yìn, owó ẹ̀yin bàbá wa ni àtìyá wa ẹ ti sọ pé àkùkọ tí ọkọ àṣọ òní gbé ọba tó láyé Elédùmarè atẹrẹ kárí ayé, ọba alágbára níbi gbogbo, ọba tó dá omi, tó dá ọ̀sà, tó dá gbogbo nkin sáyé, tó dá wa tá ń bọ jọ́sìn fún, kó má padà lẹ́yìn gbogbo wa o. Kó wá wọlá bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, kó wọlá wípé ọdún kan bá ti fẹ́ pé sáyìn ó ti máa wá, àwọn kìíní wọn ti ní ìdíjọ́ yìí kí wọ́n gbà, lẹ́mi kan mọ̀ pé ṣé pé kèso yúbo sára wà, pé kèso ìdí ọ̀sára láwà, yóò wá dàbí ẹni pé àmì yóò ti máa give sign pásìkò tó. So ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ látò sọ̀tọ̀ náà, ó tún ṣẹlẹ̀ bá a ṣe tún wọnú oṣù yìí. Ṣùgbọ́n mo wá dúpẹ́ lónìí lọ́wọ́ ọlọ́ọ̀ba àti àwọn onílẹ̀ àti gbogbo igba arúnmọlẹ̀ tí ń bẹ ní àgbáríjọ ayé nígun mẹ́rẹ̀ẹ̀rin ayé. Mo dúpẹ́ pé lọ́wọ́ Elédùmarè wípé èmi tí mo ṣẹlẹ̀sìn tí mo ṣe ń dùn ta, èmi Abdul Kabiru ọba tìlú Lógun Ẹ̀dẹ́, èmi náà mọ̀ ń sọ̀rọ̀ lónìí lábẹ́ àṣẹ bàbá mi kábíyèsí tìmí tìlú Ẹ̀dẹ́. Mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo fàlùbáríkà bàbá náà mo fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo fi dúpẹ́ lọ́wọ́ àwọn onílẹ̀ kí wọ́n má padà lẹ́yìn wa o. Gbígbà àdúrà kọ́mọ wọn nú ọ̀rọ̀ wa o. Owó ló ṣe é ṣe ipò, Ọlọ́run owó ńlá ṣiṣẹ́ rúbọ̀sì kó tó dẹ̀ mí ìpèsè ẹ̀ fún wa o. Mọ̀jà tọrọ jẹ gbogbo ẹni tí ò tí ì ní, Ọlọ́run bá ń pèsè fún wọn o. Gbogbo ẹni tí ṣòro ń bá jà àti inú ilé àti ta, Ọlọ́run o Elédùmarè, ẹ̀yin irúnmọlẹ̀, ẹ̀yin onílẹ̀, ẹ̀yin olú omi, ẹ má padà lẹ́yìn wa o. Tọ́rọ yìí lẹ ní ìjẹkújẹ ọmọ eku kò kì í bú olúgbọ́ nínú, ìjẹkújẹ ọmọ ẹja ẹni kò kì í bí
olúwẹ̀rí nínú ìfọ́gbáfáwo àwọn ìyá mi àjẹ́ ẹtí kò tó bẹ́ẹ̀ tí ó bí onílé nínú tó bá jẹ́ pé torí tèmi Abdul Kabiru Loogun of Loogun Land Ẹdẹ lè bá fi ń pètè aburú ọ̀dà o àtọkùnmọ kékeré àtàgbàlagbà látòní lọ o mo di olúgbó bákan náà mo di olúwẹ̀rí lónìí ẹ yọ́nú sí mi ẹ yọ́nú sí mi Ọ̀yọ́ ló ní ká ẹ yọ́nú sí mi àdàbí ewé àánú ọba sílẹ̀ yìí mọ́ ẹ yọ́nú sí mi gbogbo ẹni tó náà bá ń tọrọ kínú òun ó dùn lérí gbogbo rẹ tó lọ ń ṣe fóun kọ́ yọ́nú sí mi Abdul Kabiru èèyàn ò lè sáré kọjá kádàrá bọ́lá ń bá ṣe kọ́ ni ó ṣe lọ nítorí lọ ń kọ́ ni ẹ jẹ́ àjọ ṣiṣẹ́ kájọ gbé ni kámẹ́dùn ọkọ̀ bàjẹ́ kúlì òrojú kọ́ ráyè ilẹ̀ yìí fi lè jẹun ilẹ̀ mi fi lè mú lọ́kàn tèmi náà fi lè balẹ̀ Ọlọ́run ní járí wàhálà nù lùi ọwọ́ láàyè tá a wà yìí tọ́lá àfa àtọ́bá níyàn ó mú ọmọ rẹ̀ kò ní mú tíra jẹ gbogbo ẹlẹ́yẹ tí ń bẹ ń bì ẹ yọ́nú sí mi ọ̀rọ̀ tẹ̀yìn náà dayọ̀ oṣó tí ń bẹ ń bì ẹ yọ́nú sí mi ọ̀rọ̀ tẹ̀yìn náà dayọ̀ ẹ̀yin náà ní ẹ̀ẹ́nì gbọ́mọsí ẹ̀ẹ́nì gbúrò ìbànújẹ́ lórí àwọn ọmọ yín gbogbo bẹ́ẹ̀ sẹ́ ń tẹ̀lé mi nínú ọmọ ìpọ́jọ́ orí mi kéré mo kéré ṣùgbọ́n anabi Muhammad Rasulullah sallallahu alaihi wasallam nígbà tó lọ́run anabi ń sẹ́ gbogbo tí èjì sẹ́ ló kó fún ó sì kìlọ̀ fáwọn sàábé lọ́pọ̀lọpọ̀ ó sì kìlọ̀ fún gbogbo àwọn anabi tí anabi balaye bẹ́tọ̀ ẹ má wò kó ọmọ kékeré ni ntí wọ́n sọ́dà ni mo sọ́dà ẹ tẹ̀lé oní ọ̀darí yín ibo wa láti dákọ ojúbọ̀ látó wáyé àtún dákọ anabi Muhammad níbo ọ̀jẹ̀ pé sẹ́tọ́ lọ ń parí sára anabi àjẹpẹ́ tó bá rí bẹ́ẹ̀ gbogbo tẹ̀mí náà ń ṣe yìí àjọṣe wa Ọlọ́run níjọ́ bàjẹ́ kọ́lá wọlé abó ṣe gbé mi kalẹ̀ tó gbé mi lé ẹ̀yìn ìyá yìí àtẹ̀yìn bàbá yìí lọ àtẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀wà ń bì ẹ̀yin náà ò ní sẹ́rú ẹ̀ ní sẹ́rú ọwọ́ gbogbo wọ́ọ̀ tẹnu àdúrà ni ẹ máa gbà kálàfíà ọjọba kórí ó lékún kọ́kàn balẹ̀ kẹ́mi ogún káwárí owó gbogbo ẹni tó bá súnmọ́ mi yóò mọ̀ pé dájú mi èyí sẹ́nìkan tó lè ní wà náírà lọ́jọ́ máa kó pamọ́ kò sígbà tá a dájọ́ kínní tá a dájọ́ rẹ̀ towótowó àbí bàbá wa aṣojú ológun ẹ̀yin lẹ́nu ẹ̀yin jẹta ẹ̀yin jẹrin ẹ̀yin jarun ẹ̀yin jẹfà ẹ̀yin jẹjẹ wọn ò ní fẹ́ lómi ìsẹ́yìn o gbogbo ibi tí bàtà ti ń fẹ́ iná lẹ́sẹ̀ Ọlọ́run yóò máa ń sọ di pẹ̀tẹ́lẹ̀ akíkanjú ni yín Ọlọ́run ní padà lẹ́yìn yín gbogbo bí wọ́n ṣe ń fi gbogbo ẹ̀ lé káàkiri ọwọ́ kú ò ní tẹ gbogbo wa o ilé ò ní kẹ́jú gbé wa mi o Ọlọ́run wọ láàyè tí mo wà yìí Ọlọ́run o wọ láàyè lùbáríkà tí ń bẹ́ bì tọ́jú pé àwọn bàbá mi látòrí lógun ìpìlẹ̀ tí ń tọpa rẹ̀ wá tẹ́mi náà tọpa ẹ̀ wá lónìí ẹjọ́ yẹ mi kalẹ̀ o ẹjọ́ yẹ mi kalẹ̀ ẹjọ́ máa jú mi ṣe ẹ̀yin onílẹ̀ àlùjànnú tí ń bẹ nínú ilẹ̀ yìí ẹ tì mí lẹ́yìn ẹ bá mi ẹ kún mi lọ́wọ́ jagun ẹ jẹ́ kí n rẹ́yìn àjẹlé àjẹòde gbogbo ẹni bí gbogbo àwọn tó yẹ pé wọ́n mú ẹlẹ́rù ó di irú rẹ̀ dáadáa tọ́lọ́run ti parí iṣẹ́ rẹ̀ tí wọ́n kọ́ fẹ́ tu o ẹ̀yin àlùjànnú tí ń bẹ nínú ilẹ̀ yìí ẹ̀yin rún mọ́lẹ̀ mẹ́rìndínlógún ẹ̀yin àlùjànnú ìgbà àtẹ́yọ kan ẹ dìjọ kó mi lọ́wọ́ gbogbo ẹni tó bá mọ bá a ṣe wọ bíi bọ́ọ̀ lórí sìn bọ́ọ̀ lórí ẹ̀wù ẹ̀síjú ọ̀nkan ẹ̀wù nǹkan ọlọ́wọ́ wọlé abẹ́ yóò wọlé àṣẹ tí ń bẹ lára àwọn mi ọlọ́run o yóò wọlé àlùbáríkà tí ń bẹ lára àwọn mi tí àwọn bàbá ńlá mi tí a máa lé káàkiri tí a fi máa wá bójú bọ̀ tá a gbójú bá tá a náà fi bọ̀ ọlọ́run o gbogbo tí mò ń sọ lónìí àti tí mò ń sọ lánàá àti tí mo ti sọ látàárọ̀ àti gbogbo tí mo ti gbé náà ayé fẹ́ ẹ má jẹ́ orí ìbànújẹ́ mọ́ mi ẹ má jẹ́ eríkú ọmọ ẹ má jẹ́ eríkú aya ó wù mí lọ́dún tí ń bọ̀ táwọn èèyàn soríire lọ́nà ìlú Loogun mo fẹ́ president nínú ìlú Loogun wọ́n máa kọ́ màálù Loogun lọ́jọ́ president mo fẹ́ governor nínú ìlú Loogun wọ́n máa kọ́ màálù Loogun lọ́jọ́ governor mo fẹ́ reps mo gbogbo òpò dáadáa téèyàn máa dùn téèyàn èèyàn máa ń lò táyé fi máa jẹyàn mo fẹ́ kó dìde lù Loogun ẹ̀yin onílẹ̀ gbogbo tí mo ṣe bá mi gbà mo fẹ́ kó lé orí náà kálejò orí jẹ káobìnrin orí lò kọkùnrin orí lò kóore ó tẹ gbogbo wa lọ́wọ́ Ọlọ́run o Ẹlẹ́dùmarè o ọba tó dá gbogbo nkírun ọba tó ṣàtọ́nà fáwọn bàbá ńlá mi títún ṣàtọ́nà fẹ́mi náà lọ lónìí ojúbọ tí mo wà yìí mo fi bẹ lọ́hùn
gbogbo tí mo gbé wájú tí mò ń lé ọlọ́run o promotion tó tún ju promotion lọ́mọ fẹ́ lórí ìpò láìpẹ́ láìpẹ́ ọlọ́run o ọlọ́ojúbọ tí mo ti wà tí mo ti ń ṣàdúrà tí mo ti ń súre mo fi bí ọlọ́run mo fàṣẹ tí ń bẹ lára àwọn mi tó lọ ń ṣe sí ọ lára láìpẹ́ láàrin ìṣẹ́jú mẹ́wàá sí márùn-ún bá a ṣe bá lẹ́rọ̀ fọ̀ ó ti domi mo fọlá àṣẹ mo fi bẹ lọ́hùn báwọn èèyàn ṣe pọ̀ lẹ́yìn mi lọ́dún yìí kó tó dẹ̀ mí ẹnìkan kò ní yọkú látọ̀rí ẹ̀yìn ọlọ́kà tẹ dórí ọ̀tà tẹ dórí gbogbo orí tó wà níbí àtàwọn tí ò wá tí wọ́n ń sinmi ọlọ́run o kò ní padà lẹ́yìn yín o èló mo ń fún yín ṣé mo fún yín lówó ni ìfẹ́ lẹ lò ìfẹ́ tẹ wá gbé wá bíi ọlọ́run ní náwó àbàjẹ́ sínú iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan yín ọmọ yín ò ní kú aya yín ò ní kú ẹ̀ ní sàárẹ̀ gbogbo ogun tí ń bẹ nídìílé ẹnìkọ̀ọ̀kan gbogbo aláborí àwárí tí a ṣe àwárá àánú gbà ọlọ́run o méje ń sin nọ́mbà mú o méje ń sin léyà o torí wọn ní bẹ́ẹ̀ wúrẹ́ bá sí léyà yọ jọ rẹ bágo tán bá sí léyà yọ jẹgba ọlọ́run méje ń sin léyà o méje ń sin nọ́mbà mú o gbogbo ohun tí n bá ti tẹ́wọ́ tí mo tẹ́wọ́ gbà tí mo náwó sínú ayé ọlọ́run jọ máa dáa ni tí o bá fẹ́ dáa tẹ́lẹ̀ wọlé àlùbáríkà àbí tí mo wà yìí wọlé àṣẹ ọlọ́run ti ń bẹ láàrin mi ọlọ́run jí gbogbo bá ń dọ́ọ́lé ọmọ dáa gbogbo ogi tẹ́lẹ̀gbèdè mi bá ti fọ́ bà kọ́ máa dún ewé ọjẹ́ fún mi kí fọ́ dá mi lọ́hùn bí bó ṣe yẹ lọ kí n safa kọ́lé tánìkan kọ́ níláyé kí n safa kọ́lé gold. kárọ̀ ọ̀rọ̀ ma o gbogbo tí mo sọ ọlọ́jọ́ orí bẹ́ẹ̀ o ọlá àwọn alálẹ̀ ọlá gbólógun tó ti lọ ọlá àlùbáríkà mọ́mọ́ ọlá láàhólà ọlá àkùnwátá ìlà àbílà àlè. Bàṣẹ wí ló ti rí. Bàṣẹ wí ló máa rí. Bàṣẹ wí ló máa rí. Bàṣẹ wí ló máa rí. Ilé mi lọ. Àwọn àrọ̀ máa Sabita.
ti wí ló máa rí. Ètò ti wí ló máa rí. Àti wí ló máa rí. Àti wí ló máa rí. Èyí àgbẹ̀fẹ́.
kábíyèsí o.